kò sí ní tá a fẹ́ gbà nínú ká máa jí dátà àwọn oníbàárà wa o. Òpópó MTN wọ́n fún àwọn oníbàárà wọn, wọ́n fún wọn lésì ní kíákíá. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ òpó ìpè MTN lórílẹ̀‐èdè Ghana, Stephen Blawett, ló ti jiyàn àhesọ ọ̀rọ̀ kan tó ṣe bẹ́ẹ̀ tó gba orí ayélujára táwọn oníròyìn sì ń gbé káàkiri, níbi tí àwọn oníbàárà MTN ti ń kígbe tí wọ́n sì ń pariwo pé ṣe ni MTN wọ́n ń kó dátà wọn, wọ́n ń jí dátà wọn kó ní kété táwọn bá ti rà á tán. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní ṣe ni àwọn òròyìn kan ni wọ́n ti gbé káàkiri lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́, pàápàá jùlọ nílùú Ghana, níbi tí wọ́n ti ń sọ pé àwọn MTN wọ́n bẹ̀rẹ̀ sí kó dátà wọn tí wọ́n ń fà á mú fìn bí ìgbà pé èèyàn kì í straw, èèyàn kì í bọnú sóbò. Wọ́n ní irọ́ tó jìnnà sóòótọ́ ni o, kò sí táwọn fẹ́ gbà nínú káwọn máa jí dátà àwọn oníbàárà wọn. Ó tẹ̀síwájú, ó ní lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ àbí ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ yìí ni ìwé ìròyìn Punch ló gbé ìròyìn kan jáde tó ti sọ pé àwọn èèyàn tó ń bẹ ní Nàìjíríà tí wọ́n ń lo MTN tó jẹ́ oníbàárà MTN wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn níbi tí wọ́n ti ń sọ pé kí MTN dẹ́kun láti máa jí dátà wọn àti má ti máa fa dátà wọn mu nífàkúfà. Blawett ní kò sí ní táwọn fẹ́ gbà nínú káwọn máa jí dátà àwọn oníbàárà wọn, nítorí pé oníbàárà ni wọ́n jẹ́. Tí wọ́n bá ti ra dátà wọn, bóyá àwọn iléeṣẹ́ bíi TikTok àtàwọn òmíì bíi Facebook, dátà tí wọ́n mú ó ti kọjá àtàtẹ̀yìnwá ni o, tó sì jẹ́ pé eléyìí kò kan àwọn rárá. Fún ìdí eléyìí, àwọn MTN kọ́ làwọn ń jí dátà oníbàárà o, káwọn èèyàn ká ṣe mẹ̀dọ̀ kí wọ́n má sọ iléeṣẹ́ MTN, kí wọ́n má sọ àwọn lẹ́nu. Àwọn ò sí nídìí káwọn máa jí dátà oníbàárà wọn. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ ikọ̀ Atótó Arére Online TV. Àjọṣe wa kò ní bàjẹ́, owó tẹ́ fi ra dátà kò ní tán láṣẹ tèdùmàrè.